látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn ló dé sí ojú ìwòran yín látinú ìwé ìròyìn. A kú dédé àsìkò yìí níbikíbi tẹ́tí láǹfààní àti máa wo ìkànnì Ọ̀sọ́lọ́ TV káàkiri gbogbo àgbáńlá ayé lórí ẹ̀rọ ayélujára. Akẹ́yìnkábọ̀ sínú kókó oníwé ìròyìn tó wáyé ní ti ṣe ọjọ́ 10 oṣù ìkejì ọdún 2024. Yí àwọn ìwé ìròyìn náà ti tọra wọn léra wọn lónìí wọn náà rèé o. Ìwé ìròyìn Determination Info ó jáde láàárọ̀ òní. Òṣèlálàyé lórí gbólóhùn àkọ́kọ́ tí arábìnrin Albertine Asikidana aya Fagbohun tí ó sọ di mímọ̀ ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tuntun tó ṣẹ̀ lórí àga ìṣàkóso. Ó sọ nípa èròǹgbà rẹ̀ eléyìí tí ó fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dìbò yàn lẹ́kùn ìdìbò 21. Ìwé ìròyìn náà ṣe àlàyé lórí gbólóhùn àkọ́kọ́ rẹ̀ eléyìí tí ó sọ di mímọ̀ fáwọn ará ìlú nínú ìwé ìròyìn Determination Info lábàwọlé láti rí láàárọ̀ òní. Ìwé ìròyìn eléyìí tí a porúkọ ẹ̀ ní Plateau Actuality tó jáde láàárọ̀ yìí òun péré ó láre ni o. Ó mú látòrí ìjọgbẹ́ni tó jẹ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Benin lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tó ti sọ di mímọ̀ nípa àwọn ìgbésẹ̀ àti àwọn nǹkan eléyìí tí ó wà ní iwájú rẹ̀ láti ṣe. Ó ṣe ìpàyà ọ̀rọ̀ náà nínú ojú ewé ìwé ìròyìn ẹ̀ tí ó fi ṣe balógun ìròyìn láàárọ̀ yìí. Ó wá sọ nípa arábìnrin Asikidana Albertine etí ń ṣe aya Sefu Fagbohun ọ̀lẹ́ ẹgbẹ́ ìyẹn president Sefu Fagbohun níbi tí ó ti sọ di mímọ̀ nípa ti Honorable Kúsọ́ndà Mukaram Ajíbádé gbóhùn tí àwọn náà fi léde nígbà tí wọ́n gbé wọn kalẹ̀ sí orí àga ìṣàkóso. Arábìnrin tí ń ṣe Viviane Akpasonu aya Òjó tí ń ṣe alájẹ ìlú Ìpòbẹ́ gbólóhùn wo làwọn náà tó sọ di mímọ̀ gbogbo ẹ̀ náà ni ìwé ìròyìn Plateau Actuality ó kọ nípa rẹ̀. Abdulrazak Abiose tí ń ṣe ọmọlẹ́gbìmọ̀ aṣòfin èyí tí wọ́n tún yàn sórí àga ìṣàkóso ní ẹkùn ìdìbò 21 kò ṣàì mẹ́nubà ní sísẹ̀ntẹ̀lé. Ẹ wojú ìwé ìròyìn Plateau Actuality ẹ bá níbẹ̀. Ìwé ìròyìn Opinion Priel ọmọ Látúnjí ló ti sọ di mímọ̀ lórí eléyìí tí ó ṣẹlẹ̀ báyìí nípa ti gbólóhùn kan àbí èkejì tí ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin tuntun ṣẹ̀ṣẹ̀ gbé sórí àga ìṣàkóso ìyẹn tí ó sọ di mímọ̀ nígbà tí ó ń gbé àsíá sókè ní ojúlé iṣẹ́ ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Benin. Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ tí wọ́n ní arákùnrin ìjọgbẹ́nu tí ó sọ di mímọ̀ ó náà ní gbólóhùn tí ó sọ pé iṣẹ́ yóò wà ní orí ọwọ́ tí ó wà pẹ̀lú ìtẹ̀síwájú ọ̀tun náà ni yóò débá ohun tí ó jẹmọ́ ọ̀rọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin. Ó ní a fi okùn eléyìí tí ó jẹ́ tuntun a so mọ́ èyí tí ó ti wà tipẹ́tipẹ́ kí ìtẹ̀síwájú ọ̀tun kó lè bá wa. Àjọṣe ni tó wà nílẹ̀ yóò èmi kan mo sọ bẹ́ẹ̀ Opinion Priel ló kọ láàárọ̀ yìí láàrin ẹgbẹ́ òṣèlú BR àti ẹgbẹ́ òṣèlú EPR gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ tí ó jáde láti ẹnu olórí ẹgbẹ́ ẹlẹ́sìn tí a pè ní Abdullahi Biosade tí ó sọ di mímọ̀ fún ará ìlú nípa ìbáṣepọ̀ àti àdéhùn tó wà láàrin ẹgbẹ́ òṣèlú méjèèjì tí wọ́n ṣe láti fi tẹ̀síwájú ní àkọ̀tun. Àjọ Sena náà ni ó ti sọ di mímọ̀ nípa àwọn ìwé tá a fi dìbò yan ààrẹ lórílẹ̀‐èdè yìí ní ọjọ́ 12 oṣù kẹrin ọdún tí a wà nínú ẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ó ṣe gbé ìwé náà jáde wọ́n ní wọ́n ti fi òǹtẹ̀lẹ̀ wò lórí ìwé tí a fi dìbò láti lè yan àwọn ẹni tí yóò jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa Benin bí àti bí àwọn ní yóò ṣe lọ. Gbogbo ọ̀rọ̀ eléyìí ló jáde nínú ìwé ìròyìn Opinion Priel láàárọ̀ yìí tẹ̀lé kàkà gbádùn ẹ̀ ní ojú ìwé ìròyìn náà. Ọlọ́pàá tí ń múlẹ̀ngẹ sí ìjọba tó wà lórí àga ìṣàkóso tó sì ń sọ̀rọ̀ àlùfàṣá tí ó ń sọ̀rọ̀ kó dogun ìyẹn ọlọ́pàá kan eléyìí tí wọ́n porúkọ ẹ̀ ní Bíyán ni ó ti ń káwọ́ pẹ̀yìn lójọba yóò nílé ẹjọ́ Create lọ́wọ́lọ́wọ́ báyìí. Àlàyé eléyìí ó gbẹnu ojú ewé ìwé ìròyìn náà ní kankan láàárọ̀ yìí bó ti sọ di mímọ̀ pé ọlọ́pàá òun ló ti sọ pé òun kò lẹ́bi lórí ẹ̀sùn tí wọ́n fi kan òun ní inú eléyìí tí ó ṣe àlàyé ẹ̀ sójú ìwé ìròyìn Opinion Priel láàárọ̀ òní. Àgbéjáde ìwé tá a fi dìbò yan ààrẹ ní ọjọ́ 12 oṣù kẹrin ọdún tí a wà nínú ẹ̀ yìí ló mọ̀ tí ní tí wọ́n ti gbé síta báyìí o. Ìwé ìròyìn ló material ló kọ nípa ẹ̀ láàárọ̀ yìí níbi tó ti sọ lójú ewé kejì ẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ará ìlú ni wọ́n ti rí gẹ́gẹ́ bí ojúlé iṣẹ́ àjọ Sena bí ó ṣe gbé jáde ní gàdàgbàgàdàgbà. Ǹjẹ́ ọ̀rọ̀ eléyìí ó jáde nínú ìwé ìròyìn ọ̀hún ta ni a fi tó yín létí lákòókò tí a wà nínú ẹ̀ yìí. Ìwé ìròyìn The IBM4 tó kọ láàárọ̀ yìí ní gàdàgbàgàdàgbà sójú ìwé ìròyìn ẹ̀ ṣe àlàyé pé Usman Taore ó mọ̀mọ̀ gbìyànjú láti fi gbólóhùn ẹ̀kíni àti gbólóhùn ẹ̀ẹ́kàdéláyé kan àwọn alága ìjọba ìbílẹ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ti jẹ tẹ́lẹ̀ rí ní ìlú Paraku. Arákùnrin Usman Taore ló ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ yìí nígbà tí ó ń bá ìwé ìròyìn náà sọ̀rọ̀ láwọn nǹkan tí ó ṣe láti fi kí àwọn ènìyàn náà pé wọ́n kó ọmọ ṣe. Ìwé ìròyìn Lákèrè tó jáde láàárọ̀ ní ṣe àlàyé sójú ìwé ìròyìn yẹn nípa ti eégún kan eléyìí tí ó jáde wọ́n ní eégún tó ti jáde ti kúrò láì wò ó yẹn eégún tí wọ́n pè ní Erí Oyè Orílọ́nadé ti Professor Efesua
Abíọ́lá gẹ́gẹ́ bí eégún ọ̀hún ti jáde tí ó kó àwọn ọmọ ìlú pọ̀ ní rẹpẹtẹ pẹ̀lú bí wọ́n ṣe ń dunnú lórí bí eégún náà jáde. Eégún yìí ó fi ara hàn bẹ́ẹ̀ ló sì ṣe ọ̀pọ̀lọpọ̀ eré fáwọn ará ìlú tí ó wà ní ìkàlẹ̀. Bákan náà nínú ìwé ìròyìn Lákìròyìn State tó jáde láàárọ̀ yìí ó sọ nípa ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin tuntun Joseph Jọgbẹ́nu èyí tí wọ́n sọ di orin tí ọ̀pọ̀lọpọ̀ ìwé ìròyìn tí ó ń kọ ní àárọ̀ yìí. Wọ́n ní kí ni àwọn ìgbésẹ̀ àti àwọn ohun ọ̀tun eléyìí tí Joseph Jọgbẹ́nu yóò ṣe lórí àga ìṣàkóso. Gbogbo ẹ̀ ó wà nínú ìwé ìròyìn Lákìròyìn State ó jáde láàárọ̀ yìí ní ojú ewé ìwé ìròyìn ọ̀hún ló kọ sí yẹn. Lákìròyìn State ti jù tí ó wà lórí afẹ́fẹ́. Èyí ló kó ìròyìn náà tí ẹ ti láǹfààní àti máa wò tẹ̀sí ń gbádùn káàkiri àgbáláyé. Ọ̀pẹ́ yàbàǹdẹ̀ lọ́wọ́ Abudu Ọláníjà tó ṣe àkójọpọ̀ ìròyìn náà pẹ̀lú bí ó ṣètò ní SSF láǹfààní àti wò Kásùmù Ìṣọ̀lá lórúkọ tèmi ayọ̀ ni o. Ọ̀sánlọ̀ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.